ẹ ká sọ o ẹ tún kú dé yìí gbogbo ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀yin àgbà tẹ́ sọ wípé òkèèrè ló lójú jíjìn tí ń mú ẹkọ ẹ̀ sùn kí lè rè ìdí tó bá débi tó ti fẹ́ sunkún yẹ gan-an lójú páálí tó bá dé jẹ́bẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí kí àwọn ènìyàn máa rò pé ọ̀dájú ni pé kò ẹni dẹ̀ ń pariwo àrò mi lójú ẹ ṣùgbọ́n tó bá ti ń wò wọ́n lọ́ọ̀kan tó ti ń practice ẹ̀ lẹ́kọ́ tó dọ̀dọ̀ wọn ojú ẹ̀ tó jìn wọlé yẹ ti máa ṣomi síta ọmọ Yorùbá aláàní gbọ́ àwọn bàbá wa dákẹ́ wọ́n ń wòran àwọn ìyá wa tá a pè ní abiyamọ tí kì í gbọ́gbé ọmọ ẹ̀kọ́ má tatí wéré wọ́n gbọ́gbé ọmọ wọn tatí wéré mọ́ wọ́n sùn lọ. If we allow another amalgamation of the Yoruba, we are in big problem. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́, ẹni àwífú tí ò gbọ́ yóò jẹ́ kábàámọ̀ bó dọ̀la. Ẹni àwífú tó ń ṣorí kunkun yóò jẹ́ kábàámọ̀ bó bá dọ̀la. Fúlàní ń pa kísà ní Adó Èkìtì lọ́wọ́lọ́wọ́ ẹ̀jẹ̀ irin náà ń là mọ́mọ Yorùbá bí ẹni la bí ìgbà téèyàn bá lagi mọ́ nǹkan serious one adáàbò yín ìyá mi ojú òní tì yín yes wa. So ó ti dojú ilẹ̀ níwájú Wema Bank ní ẹ̀gbẹ́ pálásì Èwí ọ̀fà Adó Fúlàní wọ́n ń lagi mọ́ ọmọ Yorùbá irin ganan fi ń nà wá ẹ̀jẹ̀ ti bò wọ́n rẹpẹtẹ adé ń sọ fún yín pé ìbágbé papọ̀ wa pẹ̀lú àwọn Fúlàní kò lè rọgbọ ogun ni ó mú lẹ̀ wọ́n máa pa wá bẹ́ẹ̀ ní paran ni so tó bá tún ní kẹsàn-án another 50 years tẹ́ bá ti gbà ntójú wa ń wá lójú wa rí mo wí tèmi ná ẹ máa gbọ́ lọ́nà ẹ̀yin tẹ́ bá lè yàn ládùn ẹ máa pè wọ́n níbi tí wọ́n ti ṣe bíríìjì lọ́wọ́ àwọn èèyàn sáńbẹ̀ ń sìn ní bóyá àwọn wọ́kàsì tó ń ṣe bíríìjì lọ́wọ́ làwọn Fúlàní ń pa bí ẹni pẹran bẹ̀ ni bóyá àwọn ọmọ aráàlú tó dẹ̀ dúró ni bí àwọn tó pàtẹ ọjà wọn ní àti ìmọ̀ ṣùgbọ́n tá a bá wí fún wa ẹjẹ́ àgbọ̀ o ara táwọn ń dá lọ́dọ̀ wa àwa ò lè dá nílẹ̀ Fúlàní o ẹjẹ́ aṣọ́ra ká tètè ṣe tó tọ́ ní ìgbà tó tọ́. Let us tell all our king they should not sign any agreement, any amalgamation with Fulanis. Gbogbo wa gbẹ́dọ̀ jáde síta. Mo tún rẹ̀ ń tó pè mí láàárọ̀ pé òwèrè ni ẹ́ òun ti ya wèrè. Ẹ wá ń pe Russia. Ẹ kí Russia wá. Nígbà tí Fulani pe Iran tán pe Iraq. As I'm talking to you, Iran and Iraq ló ń bá àwọn Fulani train àwọn ọmọ ogun wọn. Our president, one of our father, Bola Ahmed Tinubu ò lè sọ pé òun ò mọ̀ pé the Fulani are training soldiers tó jẹ́ pé Iran àti Iraq ló ń bá wọn train wọn lọ́wọ́. So táwa náà bá pariwo pé Russia, we need your help. Russia, President Putin, the Yoruba race need your help. We don't want any agreement, any negotiation between the Yoruba and British. We don't want any collabo. Again, we need our freedom. Ọ̀rẹ́ o, ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a sọ fún gbà ẹlẹ́rìn ìrẹ́lẹ̀ ń pa Adó ẹni bá lè yàn ládó ẹ̀ confirm ẹ̀ níwájú Wema Bank tí ò jìnnà sí pálásì ọba Èwí Adó àwọn ènìyàn sá eré gidi mẹ́ ni mi lórí ọ̀fẹ́ àti rẹ́kọ̀ recording bẹ́ẹ̀ gbogbo àwọn ènìyàn ti sá lọ even though ìkúrí àwọn workers tó ń ṣe bíríìjì lọ́wọ́ ń bẹ̀ ẹni orí yóò dilé ni in Yoruba land Fúlàní kan irin tó fi ṣe bíríìjì yẹn ló gbé dání tó ń fọ́mọ́ ọmọ Yorùbá lórí bẹ́ẹ̀ ní fọ́mọ́ àmọ́ tó dé táwọn alálẹ̀ láàrin wọn o bọ̀tí ṣáwa lè dánrú ẹ̀ wò nílẹ̀ wọn ṣé àwa lè dánrú ẹ̀ wò nílẹ̀ wọn ẹ̀rọ ń tà sọ fún yín nìyẹn if you allow them to sign another 50 years amalgamation or if you keep quiet
tẹ́ ẹ̀ jẹ́ kí gbogbo wa pẹnu pọ̀ ó sì ká sọ wípé a ò ṣe ìjọba a ò bá àwọn pànìyàn gbélé a bá àwọn mùjẹ̀mùjẹ̀ ṣe papọ̀ mọ́ Yorùbá ní ohun tó yẹ ká ní to become a nation ká pẹnu pọ̀ ká pariwo lé àwọn kábíyèsí yẹn they must come out ó ti pẹ́ tó ti ṣe o tàdóná bẹ̀rẹ̀ yìí o àmọ́ bí tó bá ṣe lọ́la o that is why táwa kan fi jáde síta bàbá alárìnkiri alárìnyè yín rèé o ibi tí mo tún rìn dé lọ́sàn-án ni mo tún ní kí n dára gbé sí yín létí ni mo ní kí n dára sọ fún yín kẹ́ tún gbọ́ pé lótìtọ́ àti lódodo Yorùbá ẹja jíjí òdodo we must say no to any reunion lẹ́ ń pè ní between the Yoruba and Fulanis kóníkálùkù ló máa jórúkọ bàbá ẹ̀ let everybody have their own nation bó tẹ̀ jẹ́ Yorùbá ló ń lura wọn ló fọ́rin mọ́ àá parí ẹ̀ but the Fulani àrà táwa ò lè dá nílẹ̀ wọn dá lọ́dọ̀ wa àrà táwa ò lè dá ní ilẹ̀ wọn dá lọ́dọ̀ wa ìyá kan ní sí ọmọ mi o ìyá ti sá lọ ìyá ságbáwọ́ ọ̀tún ọmọ ságbáwọ́ òsì ní ilẹ̀ Yorùbá bí àwọn olórí wa they should not sign any agreement between the Fulani we need our nation God bless you ẹ̀rí bí mo ṣe ń làágùn èmi náà ń sá eré omi ò ní parọ́ fún yín torí àwọn ènìyàn ń sá eré ń bẹ̀ wọ́n ń sá eré gidi torí tí Fulani bíi mẹ́ta bá bo olúwa ẹ̀ tó bá ń fọ́rin mọ́ irin tí àwọn yẹn fi ṣe construction bridge náà yọ àwọn bíi mẹ́ta ni mo rí tí ẹ̀jẹ̀ ti bò kanlẹ̀ Yorùbá nílẹ̀ Yorùbá nìyẹn o nílẹ̀ Yorùbá bíbá ò débẹ̀ kò sí ní tíbà ó ṣe àwọn ọmọ ọ̀gá wọn ló ń rún ọ̀pẹ́rẹ́tì lọ́wọ́ yes tó bá ń lọ ń bẹ̀ kan tó bá ní dollar pounds tó bá dá wọn lóhùn àtúgbà pé you don't hear say they say dollar pounds ẹni tí irú àwọn báyìí tá àmú dọ́là àdání rí you do not hear that they say dollar pounds kẹ́ lè mọ̀ pé Yorùbá ṣe bó lẹ́yìn olóyìnbó ṣe ń sọ yẹ pé Yorùbá land we are on gun powder tí Fulani bá lọ expose ẹ jẹ́ kí n dé mọ́ ẹ káàsán.